ẹrù tó gbé dání tú ẹrù yẹn sílẹ̀ tú ẹrù yẹn dà sílẹ̀ kí àwọn èèyàn rí. Mo rò pé iṣẹ́ wo gan ló ń ṣe gan. Ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ ohun tí ń wí dáadáa ẹ dákun. Iṣẹ́ wo ló ń ṣe gangan. Iṣẹ́ àfa mo ló ti kéwú. Èkó nílé kí lorúkọ lé kéwú yín lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ bàbá sí Adam Lágége ńbẹ̀ ló ti kéwú. Ṣé ó parí ń bí àbí. Mi ò rówó parí ẹ̀. Ok, àìparí yẹn ló sọ ọ́ di babaláwo. Àbí ṣé àìparí yẹn lọ sọ torí pé àwọn bàbá wa ṣé wàá dámọ̀ Lágége gbogbo èyí tí òun ṣe yìí. Lójú ọmọ ṣiṣẹ́ ọdẹ torí pé ẹnìkan ò ní lọlé kéwù bàbá wa ṣé Ádámù Lágége kọ́ wa tún jẹ́ pé iṣẹ́ babaláwo ni ọmọ ṣe torí pé àwọn àáfàá ti wa olóko tó dáa ni wọ́n okọ̀ wọn ò sì bàjẹ́ ṣùgbọ́n èyí tí òun ṣe yìí tí a bá ń dè ní ara rẹ̀ yìí àtàwọn ọ̀yà náwó rẹ̀ yẹn síwájú bí tó di òkà yẹn mọ́ o ti tú àwọn òkà yẹn iṣẹ́ kí wọ́n wá ṣe ládùúgbò yìí tí wọ́n fi mú ọ. Mo gbọ́ ọ̀rẹ́ mi wá sí bí. Kí lorúkọ ọ̀rẹ́ rẹ̀ yẹn náà. Táíwò obìnrin àbọ́kùnrin ọkùnrin ṣe Táíwò yẹn eré àgbo ní gbé ládùúgbò yìí. Wọ́n sì tó wá lókè ok kí wàá ní tó wá ṣe ládùúgbò yìí gẹ́gẹ́. Àní kí wàá ní wọ́n mú ọ sí nígbà tí wọ́n mú ẹ. Èmi ń délé rẹ̀ mi ò bá nílé. Wọ́n kọjá lọ. Kí ló lórí? Wọ́n kọjá lọ lójú ọ̀nà. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa wá sí àdúgbò yìí. Ok. Ní ìjàdá gan mo wá. Mo wá ìwà balẹ̀ mo wà ń lọ sí ilé ìtọ́jú ní Àkúrà àti yìí. Tọ́ gbalẹ̀. Sọ ni mo fi rí irun ní ibi ìgbẹ́ta. Mi ṣe bí wọ́n dáná pé yára sí mi ò lò mọ́. Pé tí wọ́n lò mọ́ sọ ìwọ sì ní ìdí ẹ̀ láti fi ṣe nǹkan kan àbí. Ok, irun àwọn èèyàn ẹ̀yin máa fi ń ṣoògùn sọ yìí fáwọn èèyàn tí wọ́n bá ti lò mọ́ tí ẹni tí ẹ bá lo irun rẹ̀ yẹn tẹ́ ẹ fi ṣoògùn sọ yìí fẹ́ nìkan o ká gbà pé oògùn sọ yìí náà lẹ́yìn ṣe kí ni ó padà ṣẹlẹ̀ sẹ́ni tí ẹ lo irun rẹ̀ yẹn. Àní kí ni ó ṣẹlẹ̀ sí wọn tá bá ti lo irun ẹni tẹ́ ẹ lo tí ẹ mọ̀ kí ni n tó lè padà ṣẹlẹ̀ sẹ́ni yẹn sẹ́ni tí ẹ lo irun rẹ̀ yẹn. Àtẹ̀tí bá wọ́n sẹ́ni lóru. Alẹ́ ni tí ó nírun tí ẹ mọ̀ tẹ́ ẹ lo irun ẹ̀ yẹn kí ni ó padà ṣẹlẹ̀ sí. Irọ́ ló ń pa ṣé Ọlọ́run ó ṣàánú wa ẹ̀yin ẹ̀yà wa nílé tí ẹ̀ ń wò wá ẹni tí ó dúró tí à ń fídíò rẹ̀ yìí ó ń kórun àwọn èèyàn káàkiri ó sì ń kó ìgbẹ́ ó lóun fi ń ṣe ìsọ̀yè fáwọn èèyàn ní nǹkan tó jẹ́ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni gbogbo nǹkan tí ó ń sọ fún wa yìí kí gbogbo wa kí ojúra lákàn fi sọ́rí ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa kí á sì ṣàkíyèsí àwọn ọmọ wa bàbá yìí ti rí àjòjì ní àdúgbò tí a bá wà ẹ jẹ́ ká challenge wọn ẹni tí à ń wò lójú àwòrán wa yìí ó ní òun sí irun àwọn èèyàn ṣe oògùn sọyè ní ìtọ́jẹ́ pé n tó ń sọ yẹn kò sódòdó kankan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká rí i pé àwa tí a bá gé nǹkan kúrò ní ara wa inú súnà níbi sànsánlá ní tó ní ká ṣe náà ní ká bo irun yẹn mọ́lẹ̀ ká lọ bo irun yẹn mọ́lẹ̀ ká kàn kó irun lórí wa ká kàn dá síta aburú tó ń káàkiri nígboro ó ní agbára gan ẹ jẹ́ ká rí i pé à ń tẹ̀lé bí ó ṣe yẹ ká ṣe nǹkan tí ó bá jáde lára wa Ọlọ́run ní jẹ́ ká forí lùgbàdì aburú kankan o yóò sì máa fi sọ rẹ̀ sọ ẹnìkọ̀ọ̀kan wa ẹrù tó gbé dání tú ẹrù yẹn sílẹ̀ tú ẹrù yẹn dà sílẹ̀ kí àwọn èèyàn rí. Mo rò pé ẹ̀yin yẹn wá nílé àwọn tí ó wà ní ojú àwòrán tí ó ń kó àwọn irun àwọn èèyàn tí ó ń kó leléyìí àwọn èèyàn tó ń kó leléyìí ẹ̀rí àwọn òǹdè oríṣiríṣi àwọn nǹkan tí ó ń lò kódà ó tún ní ATM
oríṣiríṣi àwọn nǹkan la bá nínú oríṣiríṣi àwọn nǹkan la bá nínú ẹrù ẹ dákun bí a ṣe sọ fún wa ojúlá lákàn fi sọrí o ọlọ́run ní jẹ́ ká forí lùgbàdì aburú o ọlọ́run yọ ṣàánú wa o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.